gbọ́ o. èdè yìí kò gbọ́dọ̀ parun. àní má sọ òyìnbó ń bí o. ọ̀rọ̀ yìí kò gbọ́dọ̀ lọ. Kamari, má sọ̀yìnbó ń bí. Kamari, mama sọ̀yìnbó. Kamari, má sọ̀yìnbó ń bí. Kamari, mama sọ̀yìnbó. Ẹ káàbọ̀ sí àkọ́tún ètò yín ètò wa Má Sọ̀yìnbó. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé tẹ́ bá ti dé orí ètò yìí ẹ ti ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan náírà àtọkọ̀ ó bọ́kọ̀dé. Lẹ́nìí ọmọ bí mo ṣe máa ń ṣe ká tó bẹ̀rẹ̀ ṣùgbọ́n tèmi ó yàtọ̀ nítorí bàbá wa ọ̀gá wa olórí wa jọ̀ọ́ ẹ jẹ́ kó ní ó yẹ wa o torí kí la fẹ́ sọ níwájú yín tí òun ṣe pé nǹkan tẹ̀yin ti sọ náà làwa náà mú ń bẹ̀ tá à ń sọ kò sí nǹkan tá a fẹ́ sọ tó jẹ́ pé ó máa jẹ́ tuntun létí yín àwa náà fẹ́ kẹ́kọ̀ọ́ látara yín la ṣe ṣètò pé kẹ́ ẹ wá bí lénìí mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé èmi kọ́ lẹ kà kún gbogbo sí nǹkan tí mo já mọ́ ṣùgbọ́n tẹ́ ẹ lè wo pé jẹ́ kí n lọ dá sí nǹkan tọ́mọ yìí ṣe yìí ó jẹ́ nǹkan ìwúrí fún mi ó jẹ́ nǹkan tó mi ò fi ojú yẹpẹrẹ mú tí mo torí ibi tẹ́ ti wá jìnnà ẹ ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan láti ṣe ìlú mọ̀ọ́ká nìyí àwọn atúnlétò nìyí mo dẹ̀ mọ̀ pé ẹ ti máa ṣètò lénìí kí ẹ tó tẹkọ̀ létí wá síbí mi ò mú ní kékeré ó jẹ́ nǹkan tí mi ò lè gbàgbé títí láéláé àti láéláé inú mi dùn láti rí yín inú mi dùn lẹ́yìn tá a ti sọ yẹn ìyẹn ó wá láti inú mi láti ọkàn mi láti gbogbo ara mi gbogbo nǹkan tí mo jẹ́ ń dúpẹ́ lọ́wọ́ yín àwa fẹ́ bẹ̀rẹ̀ ètò báyìí. Ẹ káàbọ̀ sí àkọ́tún ètò yín ètò wa Má Sọ̀yìnbó gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé tẹ́ bá ti dórí ètò yìí ẹ ti ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan náírà kí lẹ wá nílò láti ṣe ẹ dá ìbéèrè 10 ẹ má fi èdè míì kún èdè Yorùbá kẹ́dẹ̀ mú nǹkan yín dáadáa lẹ́yìn ètò tẹ́ ẹ bá ṣètò yìí tí ẹ bá sọ èdè míì yàtọ̀ sí èdè Yorùbá ṣúlẹ̀ lẹ́yìn ètò á fún yín ní ìlọ́po owó lọ́nà 2 tẹ́ bá wà lẹ́gbẹ̀rún lọ́nà 100 ni o ṣùgbọ́n tẹ́ bá sì níbèrè ilẹ̀ tẹ́ wà lẹ́gbẹ̀rún 10 á ní kẹ́ máa mú lọ. mo ti sọ̀rọ̀ fún ìṣẹ́jú 4 ẹ̀kọ́ díẹ̀ tí ì sàn kankan. èmi ò mọ̀ bóyá ẹgbẹ́ olúndù wá sí orí ètò yìí mo wò bóyá ká fi bẹ̀rẹ̀ lẹ́nu. rárá. kí n fi jọ olófòfò ó dà tẹ́ bá wà lẹ́gbẹ̀rún 10 tẹ́ ti níbèrè ilẹ̀ ṣùgbọ́n tẹ́ bá wá yarí délẹ̀ pàṣẹ lànà ni àní kẹ́ dá wọn tẹ́ bá ti ń dá wọn òòyìn á tún máa gbé pẹ́ẹ́lí lọ sókè ìyẹn lẹ fẹ́. ó dà bẹ́ẹ̀. ó dà bẹ́ẹ̀. ó fẹ́ jáde o. mo ní ó dà bẹ́ẹ̀. ẹ ṣe mo dúpẹ́ inú mi dùn láti wà níbí. fún àwọn tí wọn tí ní oore ọ̀fẹ́ láti mọ̀ yín ẹni bá wá ṣubí mi Jíbọ́lá Pàṣọ kọ́ lọ tọrùn aṣọ ṣe kọ́ lọ gbẹ́nu sí mike ní rédíò Àgídìgbò lọ́dọ̀ Oríyọmí Hamzat nìbàdàn ẹ máa ṣàlàyé ayábáwa dá sí ohun tó lè fà tẹ́ fi ń wá ṣubú mi Oríyọmí Hamzat lè o ẹ mọ̀ kó ẹni tó bá lórúkọ orúkọ là á pè bẹ́ẹ̀ ni tọwọ́tọwọ́ mo fi dárúkọ yín. ẹ ṣeun púpọ̀ sí. bá mi yọ sáyẹn. mo rò pàtì bẹ̀rẹ̀. ó dẹ̀ dùn mí. sáà ti bẹ̀rẹ̀ báyìí. a ti bẹ̀rẹ̀. kò sí wàhálà mọ́. àpẹẹrẹ pé mo ní ìtẹríba ni. mo sì jẹ́ ẹni tó bọ̀wọ̀ fàgbà.
ẹ̀yin kọ́. èmi làgbà. Bẹ́ẹ̀ni. èmi. Bẹ́ẹ̀ni. tani. ẹ̀yin gangan. gbogbo arúgbó. ó dà fún àwọn tó ti mọ̀ yín mo ti dárúkọ yín àwọn èèyàn mọ̀ yín lóríṣiríṣi ní gbogbo ibi lágbàáyé wọ́n ti mọ̀ yín. báwo ni ẹ ṣe tí ó wá fi wá búrẹ́kẹ́ báyìí rí àwa náà fẹ́ gòkè. báwo lẹ ṣe tó wá búrẹ́kẹ́ báyìí ọmọdé ìyàwó Kúdùsì ìyàwó Oríyọmí ìyàwó Sátì. báwo lẹ ṣe. Ọlọ́run ló yé. Tí èèyàn bá ń dáná àwọn tí wọ́n máa ń pa oko yẹn tí wọ́n bá ń dáná sóko wọn kì í mọ ibi tí yóò búrẹ́kẹ́ dé ṣùgbọ́n òye Ọlọ́run ló mọ̀ bó ṣe ṣe kì í ṣagbára wa. kì í ṣe mi mọ̀ ọ́ ṣe kì í ṣe agbára mi ẹ ṣáà ń sọ ní ṣókí. Nínú àdámọ̀ mi ò ń sọ̀rọ̀ púpọ̀. àwọn adé ń gbọ́ kọ́kọ́rọ́ alátẹ o. Bóyá àwọn tó máa ń gbẹ́jọ́ wá ló máa ń sọ̀rọ̀ tó pọ̀. Ṣé mọ̀ pé ìgbà táwọn bá rojọ́ tí wọ́n tán èmi máa ń dá sí. ẹgbẹ́ òkè àbí bẹ́ẹ̀ ṣe máa ń fọwọ́ tì kọ́ ní. Bẹ́ẹ̀ni. ẹ̀yà bá ń fún ọ níbi àkọ́kọ́. ń jáde lọ́lù ní elédùn. Sáré lọ parẹ́. òǹkà wo lẹ mú. Ṣé kò sí ẹ̀ṣẹ̀ nínú kéèyàn farabalẹ̀ ń bí? kí ló ẹ farabalẹ̀. ẹ jẹ́ ìwò náà 1113. kí ni 1000 ẹ mọ̀ yẹn. Ẹgbẹ̀rún kan ni. kí ni 113. mẹ́tàlá. No. Bámi yọ náà. Mẹ́tàléní. Náà ni mo ní kan yọ. Ṣé mi ni mo sọ? Mẹ́tàléní àádọ́fà. Fà lé ní ẹgbẹ̀rún kan. Bẹ́ẹ̀ni, ó yá. Ìbéèrè àkọ́kọ́. Bẹ́ẹ̀ni. Ṣé kí n kà fúnra mi? Ẹ kà. Àwọn wo ni Yorùbá ń pè ní ọmọ oṣù? Mo mọ̀. Ẹ mú kejì wá kí n máa tẹ̀lé àwọn tí mo mọ̀ jọ. Ẹ sọ́dọ̀. Nítorí pé ẹ ti bà ìpinnu mi jẹ́ lórí ètò yìí. Kí ni ìpinnu yín? Ìpinnu mi ni pé bí mi ò tiẹ̀ gba ìbéèrè kankan kò wù mí kí n sọ Gẹ̀ẹ́sì ẹyọ kan ṣùgbọ́n ó dùn mí. Èmi gan ó dùn mí. Kí wá ni ọmọ oṣù? Ọmọ oṣù ni obìnrin tí ó ti lọ sí ilé ọkọ tó wá padà wá sí ilé bàbá rẹ̀. Bàbá ọmọ tó jẹ́ ọmọ oṣù wà nílé ṣùgbọ́n ó ti ní ọkọ. Ó ti ní ọkọ. Bẹ́ẹ̀ ni. Ó wá kó padà wá sí ilé bàbá rẹ̀. Ó kó padà. Tó bá jẹ́ pé ó wá sí ilé bàbá rẹ̀ ó ń gbé bẹ̀ wọ́n á lọ dálé mọ́ oṣù. Ṣùgbọ́n tó bá ń ṣe nǹkan. Tó wá ọmọ oṣù ló wá. Ọmọ oṣù ló wá kì í ṣe pé ó ń gbé bẹ̀ kò. Tó bá jẹ́ pé ó ń gbé bẹ̀ ó dálé mọ́ oṣù. Ṣùgbọ́n tí ò bá gbé bẹ̀ gbogbo ìgbà tó bá lọ lé bàbá rẹ̀ ọmọ oṣù ló dé. Bó ṣe ń gba owó ìyàwó ilé wọ́n máa gbọ́ owó ọmọ oṣù. Wọ́n gbowó ọlọ́mọ ilé wọ́n gbowó ọlọ́mọ oṣù. Ọmọ oṣù. Ó yá kí ló ṣe ọ̀gá yìí. Ó ń dùn pé mo sọ òyìnbó ni. Ìgbà wo ni má kò ní kó. Ṣé kí n sọ ẹ jẹ́ n wò òǹkà tí mo mú? Bẹ́ẹ̀ ni kí èmi náà lè wá ń bì ní.
jẹ́ n fi hàn yín. ọ̀hún náà nìyẹn 1155 kí ni ní Yorùbá. ẹ mú bẹ̀ yẹn. Mo ti mú ṣùgbọ́n ṣebí kẹ́ ẹ lè wá ni. mi ò rí. Ẹgbẹ̀rún kan àti ẹ ṣe sùúrù. mo ṣe. Mo ń bọ̀. Mo ń bọ̀. Márùndínní ọgọ́jọ bẹ́ẹ̀ni ẹ má ṣọ̀tẹ̀ ẹ pàtẹ́wọ́ ẹ má ṣọ̀tẹ̀ òyìnbó ló ń dùn yín ti yín ẹ pẹ̀lẹ́. Kí ni Yorùbá ń pè ní dòre? Èsè. 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 Ṣé kìí ṣe ìpalára? Èṣe nìyẹn a ní ó ṣèṣe. Kí wá ní ìyàtọ̀ láàrin èsè eléyìí àti torí pé àmì kan náà ni wọ́n jọ ní. Èṣe ó ṣèṣe má ṣe mí lè ṣe ṣùgbọ́n eléyìí ṣe èsè. Tí ẹ bá fẹ́ kọ oní má ṣe mí lè ṣe yẹn báwo lẹ ti kọ? Kò ní sí ṣí lábẹ́ kò ní sí tóun lábẹ́ sí. Kò sí tóun lábẹ́ eléyìí náà. Òun náà ló jẹ́ èsè. Mo ní tí ẹ bá fẹ́ kọ ti èṣe èyí tí ẹ ń sọ yẹn. Ó máa ní tóun lábẹ́ sí. Sẹ́wọ̀n pé ẹ ti sì ẹ̀yin náà lè parẹ́. Mo ní ó máa ní tóun lábẹ́ sí. Kò ní sílẹ̀ sọ tẹ́lẹ̀. Èsè ṣe mọ̀ ta ló mọ̀. Ọ̀rọ̀ míì fún nìyẹn. Ṣe mọ̀ bàbá mi pé ní ilẹ̀ Yorùbá oríṣiríṣi orúkọ là ń fún èèyàn nǹkan kan ò lórúkọ kan ó máa ń tó méjì mẹ́ta. Ìkan lára orúkọ ẹ mọ̀ Sọ̀ní fi kọrin. Bádìyẹ bá fapá. Ń bọ̀ o. Ṣé tí ọ kọ́kọ́ dákọ ni àbí kejì níbi orin tẹ́ kọ? Ológìní ni. Ológìní. Ológìní. Òun náà lè ṣe ológìní ti dé o èkúté para mọ́. Ìbéèrè kelo. Ń bọ̀ o. Ẹgbẹ̀rún kan. Ń bọ̀. Mo ń gbọ́. Ẹ jẹ́ n wò. 1214. Ṣé mọ̀ pé 214 lé ní ẹgbẹ̀rún kan lẹ́ ń wá. Bẹ́ẹ̀ni. Ṣé bí 100 ni. Igba. Igba. Ó lé ní. Ń bọ̀. 16. No. Bá mi yọ náà yẹn. Igba ó lé ní. Ó yọ. Bàbá mi ò bá ṣọmọ nínàkúnà eléyìí ó bẹ̀rẹ̀ ilé iṣẹ́ àrọ̀rùn gbàgbèsì yóò bówó jẹ́. Igba ó lé ní. Mẹ́rìnlá náà ló lé. Ní lẹ́gbẹ̀rún kan. Bó ṣe jẹ́ nìyẹn. Ó yá. Tí ẹ bá gbọ́. Dòmí. Èrò. Àbí tẹ̀sọ̀. Kí ló túmọ̀ sí? Kí ni tẹ̀sọ̀? Ó yẹ kẹ́ mọ̀ tẹ̀sọ̀. Tẹ̀sọ̀ ni. Èrò àbí tẹ̀sọ̀. Èyí tí sọjí èyí tí wọ́n máa ń yà sí ara àwọn tẹ̀sọ̀ rárá tẹ̀sọ̀ làálì lè sọ wọ́n máa ń lé wọ́n lé ni.
wọ́n lé ní. a ní máa ronú lọ sọ́dọ̀ tìró àbí ṣé tìró ilé tán lé sójú. wọ́n máa ń lé tìró náà ni. wọ́n ń lé tẹ̀sán náà. wọ́n lé tìró sọ́wọ́ tẹ́lẹ̀. kí ló túmọ̀ sí. kí ni tẹ̀sán kì í ṣoge o. kì í ṣoge. a ronú lọ bí ìgbà wọn léèyàn mọ́gùn. kí ni ìyàtọ̀ mágùn àti tẹ̀sán. a ronú lọ bí ìgbà tí ó fara pẹ́ ọmọ ìyá ni wọ́n ṣùgbọ́n kí ó níyàtọ̀ kan. ìyàtọ̀ tẹ̀sán yẹn ni pé wọ́n máa ń ṣe sí obìnrin lára kó má bàa máa ṣèṣekúṣe. ó dàbí pé bígbà tí wọ́n ti ṣe sí lára láti kékeré. ṣùgbọ́n mágùn náà wọ́n á ṣe fún obìnrin lára náà kó má ṣèṣekúṣe náà ni. ìyàtọ̀ tó wà níbẹ̀ ni pé tí mágùn yẹn kì í ṣe láti kékeré. tẹ̀sán náà wọ́n lè ṣe ó lè má jẹ́ láti kékeré. ìgbàkúgbà èèyàn lè gbé tẹ̀sán kó pẹ́ lára rẹ̀. mágùn náà lè pẹ́ lára mágùn tó pàṣẹ kò tó bí 7 àbí 8 ni. mi mọ̀ pé ọmọ mágùn tó bá. rárá mi ò mọ̀ ẹni sùúrù èmi kàn kí lẹ fi. ṣe bẹ́ẹ̀ yín lẹ bí ẹni tó ń sọ̀rọ̀ lé. ṣé mo ní. mágùn lè pààyàn tẹ̀sán ò lè pààyàn. mágùn tó bá gùn ikú ni tẹ̀sán téèyàn bá débẹ̀ kò ní lè ṣe ṣé mọ̀ pé nígbà yẹn àwọn bàbá wa ẹ̀yin bàbá wa téèyàn bá ṣègbéyàwó èèyàn gbọ́dọ̀ bá ìyàwó ńlé tí èèyàn bá dẹ̀ báyàwó ńlé ojútì ló máa jẹ́ fún àwọn òbí pé wọ́n bá ọmọ òun nílé ó máa lè ní tẹ̀sọ́ ó lè máa lọ káàkiri o ṣùgbọ́n tó bá dé ọ̀dọ̀ ọ̀rẹ́kùnrin ẹ̀ ọkùnrin yẹn ò ní lè ṣe. ó dáa ó túmọ̀ sí pé mo sì wà lójú ọ̀nà nígbà tí mo sọ pé wọ́n máa ń sábà lé tẹ̀sọ́ láti kékeré. wọ́n lè ilé náà ni wọ́n lè lé fàgbàlagbà ẹ lè lé fúyàwó. lé. pé ẹ mọ̀ pé ẹ̀yin ẹ fẹ́ sọ pé mi ò fẹ́ kàn ṣe ẹni níkà o mi ò fẹ́ kí ẹni ẹlẹ́ni kú nípasẹ̀ mi ẹ wá lè ní tẹ̀sọ́ èèyàn tó bá fẹ́ débẹ̀ kò ní lè rí bẹ́ẹ̀ dé. bẹ́ẹ̀ni. a kàn máa wo ni gbogbo akọ. wọ́n máa ń gbìyànjú bẹ́ẹ̀. ẹ máa ń ṣe bẹ́ẹ̀. yìí tẹ̀ ń bá mi lọ́kìtì pé ọ̀rọ̀ yìí náà pọ̀ díẹ̀ ẹ lè mú kan nu wọn bóyá yìí ò rí wọn. èmi kí ni mo mọ̀ kí ká fún wọn. ẹ ti fún mi. ọdún mẹ́ta. bàbá mi erétì ṣe mọ̀ pé Yorùbá pé gan mi ò rò pé oògùn kan wà tó jẹ́ bẹ́ẹ̀ ní oògùn àwọn ìgbàlódé báyìí tó jẹ́ pé téèyàn bá lò kò ní ta ni ní ẹ̀yìn lẹ. ṣé mọ̀ pé téèyàn bá ṣèwádìí nípa nǹkan ni yóò mọ̀ dáadáa. oníwádìí sílẹ̀. ibo lẹ lọ. sá. báyọ̀ sáyẹ̀. Okay. Ààrẹ. Ṣé tún sọ mi? Ẹ dúró, kí ló ṣe yí? Ta ni mo ṣẹ̀ ta ló gbé? Owó yẹn sì kù díẹ̀. Bàbá mi, téèyàn bá aṣọ ọmọ nínàkúnà, ìgbà tẹ́ bẹ̀rẹ̀ Agídígbò, ṣé ó tó eléyìí tẹ́ fi bẹ̀rẹ̀? Ó jù bẹ́ẹ̀ lọ. Èèyàn já tẹ̀síwájú. 1,015. Ó yá. Pa òwe 5 tó ní orí nínú. Bẹ́ẹ̀ni. Orí làbá bọ̀. Bàbá fòrìṣà sílẹ̀. Bàbá fòrìṣà sílẹ̀.
kúkú tí ì sọ pé mi ò mọ̀ nígbà bá sì tó mọ̀ náà. wọ́n ní kiri kan fi labú. Ó labú náà nù. Ààrẹ di kan labú. Orí ilẹ̀ já fi labú. Ó di méjì. Orí ẹni làwúre. Bẹ́ẹ̀ ni èwo ni hàn kí n tún lè ṣe èbó. Ó di mẹ́ta. Ó di mẹ́ta. Orí nígbe ni tá a fi dádé owó, orí nígbe ni tá a fi tẹ̀pá àlẹ̀kẹ̀ kọ́lẹ̀. Ó di mẹ́rin. Ó kù kan. Kí ló ṣẹlẹ̀? Èwo ni gbólóhùn? Ṣé mo ń pọ̀fọ̀ ni? Ó fẹ́ máa jọ orílẹ̀ ìkan tó wá kù ní onínígbe tàbí dádé owó, onínígbe tàbí tẹ̀pá àlẹ̀kẹ̀ adíá fún. Wọ́n ní lẹ́yìn àbí. Kí ni? Ṣé mo ní ìmọ̀mọ́ ni? Mo sọ mẹ́rin inú márùn-ún. Ṣé mo sọ pé ìmọ̀mọ́ ni? Sọ tán. Wọ́n lórí ń lé ọ nìbàdàn. Ó sáró yọ. Orí ni ọdínlàdó sáró yọ. Ọ̀sẹ̀ àlọ́ náà ni. Wọ́n ní àgbà nìkan ò ṣe kí nìkan dúró. Bẹ́ẹ̀ ni àjèjì ọwọ́ kan ọ̀gbẹ́rù dórí. Ṣé àwọn pé mo sọ fún yín mo ní tẹ bá ń lọ lọ́nà lálálálálálá Ọlọ́run gbàdúrà. Mú mi wá ló ti ń bí mi. Ìbéèrè 1000 àti 149. 149. Ọgọ́jọ. Ẹni sọ̀rọ̀ ń bọ̀ 100 kọ́. Kí ni? Ọgọ́fà. Kí ni ọgọ́fà? 120. 149 náà ni. Ọgọ́jọ. Kí ni ọgọ́jọ? 160. Mo gbà. 1,100. 1,000 àti 1,100. Èwo ni àbúrò màmá sí ni lọ́nà? Kí lẹ fẹ́ sọ? Mo kàn ní kí bá ṣeré díẹ̀ náà. Mo máa sì parí òwe Yorùbá yìí. Mo mi lè náà. Bí eégún bá ṣubú. Yóò sọ di dán ni. Yóò sọ di dán. Ẹ má ṣọ̀tẹ̀, ẹ pàtẹ́wọ́. Gẹ̀ẹ́sì yẹn ló ṣàánú. Kí ló dé? Kò sí kankan. Kí lẹ fẹ́ sọ? Ẹni kí ló dé? Mo ní kò sí kankan. Nítorí wà nù yín lẹ fẹ́ sọ àbí tèmi. Mélòó ló ti dá? Ṣé kìí ṣe ìkòkò? Ìkòkò tó fọ́. Kékeré tí ò tóbi jù. Èwo ni? Ní Yorùbá ń pè ní ládìgbò. Òru ládìgbò ó ń rira. Òru ládìgbò ó ń rira. Lóru lábàjá ní ọjà. Ládìgbò. Tó jẹ́ bẹ́ẹ̀ nìyẹn. Ẹ kọrin fún mi ẹni nǹkan tó jẹ́ bẹ́ẹ̀. Pàtẹ́wọ́ fún mi. Ẹ̀yin náà fẹ́ pàtẹ́wọ́. Ládìgbò. Kí ni ládìgbò? Ó náà ni mò ń sọ fún yín yẹn. Ṣé mọ̀ pé ìkòkò amù ìyẹn wà ń lé.
kí wá ní ládùúgbò. ìkòkò àmùkọ́ o. bẹ́ẹ̀ ni ìkòkò àmùkọ́ ní ládùúgbò ìkòkò ní ládùúgbò. ìkòkò kí ni ìkòkò ìkòkò ní ìkòkò ń jẹ́ ládùúgbò ni ẹ ti kọ síbí. ìkòkò ní ládùúgbò. kí ni. kí lẹ̀ ń wá. ládùúgbò là ń wá. ìkòkò ní. ìkòkò kí ni wọ́n fi kòkò yẹn ṣe. àmù ni wọ́n àmù yìí jáde inú ilé làwọn wà. ìkòkò ládùúgbò kì í ṣe ìkòkò tó wà nínú ilé ó yàtọ̀ sí àmù tó wà ní igun kan ní inú ilé. kí wàá ní ládùúgbò yẹn. ìkòkò ni. ìkòkò irú ìkòkò wo kí náà fi ń ṣe. sọ pé kí ni wọ́n fi ládùúgbò ṣe. ó dáa jẹ́ ká kọ́ kí ni wọ́n fi ládùúgbò ṣe. ìkòkò ní ládùúgbò. mo mọ̀ mo mọ̀. ṣé ẹ ti kọ́kọ́ gbà pé mo ti gbà á. mo gbà pé ìkòkò ní ládùúgbò ìkòkò kí ni. n tó wá kù ni pé kí ni wọ́n fi ládùúgbò ṣe irú ìkòkò wo ní ládùúgbò. kọ́ síbí. ó dáa irú ìkòkò wo ní ládùúgbò. lọ́jọ́ míì tí mo bá wá. irú ìkòkò wo ní ládùúgbò. ìkòkò ní ládùúgbò. bẹ́ẹ̀ ni. ìkòkò ni. ẹ ti rí pé mo gbìyànjú pé mo tètè mọ̀ pé ìkòkò ní ládùúgbò. ẹ̀yin tẹ́ ẹ bí mi. ṣé mọ̀ ẹ̀yin kọ́ ẹ mọ̀ ṣẹ́yìn mọ̀ ìkòkò kí ni. tó lọ fi ń pọn mi òní wọn lọ torí àmù kò ní kúrò nílé ládùúgbò lẹ máa lọ gbé lọ. mú ìkejì wá. ìbẹ̀rẹ̀ ni mo sọ pé ìkòkò kékeré ládùúgbò kò lè pa mí. ìbéèrè. sọ nǹkan tó fi ń ṣe ni. wọ́n fi ń pọn mi ni. ẹ pàtẹ́wọ́ fún mi. ìbéèrè 1,000 àti. ó yá àti kí ni. 211. àtàrí ọmọ bùsùn. Yorùbá bọ̀ wọ́n ní. ẹ jẹ́ nǹkan fúnra mi. Yorùbá bọ̀ wọ́n ní àtètè sùn látètè jí. bẹ́ẹ̀ ni. pa òwe 4 mìíràn tó ní sùn nínú. àtàrí ọmọ bùsùn. ìbátúnlẹ̀ ẹ̀bẹ̀ ṣe. ìbátúnlẹ̀ ẹ̀bẹ̀ bẹ́ẹ̀ ni. sùn ló gbọ́dọ̀ ní nínú àbí oorun. ẹ fi oorun sí màá gbà. ẹ ṣeun. ẹni tó fàpótí rọrí kò ní gbádùn oorun. oorun ọmọ kú. ṣé ẹ gbà lówe àbẹ́ ìgbà kí n wá mi sí. mi ò gbà lówe oorun ọmọ kú. mo sáà ti fún yín 2. ó kù mélòó. ó kù 7. ó kù 2. ọkọ ẹni tó sùn láàjí. ẹnì kì í já pé rọrọ ẹ ṣeun. mo fún yín ni o ṣe mọ̀. rárá mo jí yín wò ni. ó yá ó ga ẹyọ kan. mo sì mọ yín mọ kinní kan bẹ́ẹ̀ ṣe fún mi kan nínú 4 yẹn tèmi náà ti mú 2 yẹn. màá wá ní. ẹ forin ṣe ni o ẹ ràn mú ṣe ni o ẹ bẹ̀ẹ́ fún mi kan sí. yóò dẹ̀ fẹ́ mú mi ṣá. ṣé àwọn torí ẹni déèyàn bá déèyàn máa. ẹ tá a bá sùn sí láti. ìyẹn mú mi ṣá. mi ò rántí lẹ́yìn tí ẹ ti dé ibi tẹ́ dé. ó dẹ̀ sì kí síbẹ̀. inú mi tiẹ̀ ń dùn kì í ṣe tówó yẹn yóò jẹ́ pé inú mi dùn láti wà lórí ètò yìí. ẹ ṣé gan ni ẹ bá mi pàtẹ́wọ́. mo máa ń mọ rírì iṣẹ́ ọpọlọ gan-an
ẹ ṣé gan ni. mo sì gbà fún ètò yìí torí pé àgbékalẹ̀ ọpọlọ tó jìnnà ni. ẹ ṣé gan ni bàbá mi. ẹ máa mọ̀ ṣe lágbára Ọlọ́run. ẹ ṣé gan ni. ìbéèrè kí n má torí ìyẹn kí n má kó bára mi. 1,000 àti 1,500. 1,215. bẹ́ẹ̀ ni téèyàn bá sọ wípé márùndín ní ṣe mọ̀ pé 215 ni márùnlénígba. 205. 205. ó dá báyìí pápọ̀ sójú kan fún wọn lẹ́yìn. a sì ní ká mọ ilé tí ọmọ kúrò sí wàhálà àwọn èèyàn yìí lọ́wọ́. sọ ìbéèrè. tí ènìyàn bá sọ wípé èèrà wà ní etí ọpọ́n kí ló túmọ̀ sí olófòófó wà ní etí ọ̀dọ̀ wa. òun náà ó wà mí. olófòófó yẹra. ó dá. kí ni Yorùbá ń pè ní kíní? 1,284. rárá ní tẹ̀ tí ń dáhùn béèrè lọ. Ẹgbẹ̀rún kan ẹ tẹ̀ tí rí. ó dá bó ti rí. kí ni? kí ni Yorùbá ń pè ní kíní? kí ni? ẹ pè é. ẹ̀yin ẹ sọ. ó lè jẹ́ pé bẹ́ẹ̀ bá ti sọ lẹ́nu ní ó jẹ́ kí n mọ̀. ẹ̀yin ẹ pè é. n gbọ́dọ̀ pé níbi mo wà yìí. ẹ pé wò ẹ kọ pé ṣeré. níbi mo dé ìkí n tó kù. ṣé ẹ mọ̀? mi ò mọ̀. a ti dárúkọ nígbà lẹ́nìí a ti dárúkọ nǹkan tó máa ń wà nú ẹ̀. tí ẹ máa kí ni? ṣé kìí ṣe àdó? àdó gbáwo. ẹ pàtẹ́wọ́ fún mi ẹ̀yin tá a jọ wá. má máa bẹ́. ṣé bẹ́ẹ̀ mi ni mo sọ? mi ò tí ì sọ pé ẹ gbà ó ti ń pàtẹ́wọ́. nígbà tó mọ̀ pé mo gbà á ó yá o jẹ. ó ti tán ẹja sọ̀rọ̀ kò yẹ kẹ́. níbi tá a ti fẹ́ sọ̀rọ̀ yìí kò sí wàhálà. ní iṣẹ́ báyìí àti ìgbà tí ẹ kọ́ bẹ̀rẹ̀ èwo ni ẹ mọ̀ pé ẹ̀yin àgbàlẹ̀ máa sọ pé àwọn kan máa ṣe tán bá ṣe wọn ò ní jẹ máa forí lágbo ni àwọn kan wọn ò ṣe ṣùgbọ́n wọn á jẹ àwọn kan á ṣe wá jẹ ẹ̀yin sìn ẹ ṣe ẹ ń jẹ àwọn kan wọn kò ṣe ni àwọn yẹn ni wọn á máa pè ní àwòkọ́ṣe tán ti ṣe síwájú tó jẹ́ pé wọ́n á sọ pé ẹ̀yin náà là ń wò níwájú láì ṣùgbọ́n wọn ò jẹ o Ọlọ́run jẹ́ ká ṣe ká jẹ nígbà yẹn kí lẹ wò pé kò jẹ́ kí àwọn jẹ tó wá mú ìyàtọ̀ wá báyìí tí àwọn èèyàn ń ṣe tán ń jẹ àwọn tí wọ́n kọ̀ tí wọ́n ṣe gan tí wọ́n fara lágbó tán kọ̀ ba lérèfé bí irú TikTok tó ti dé nísìnyí èèyàn kan àkọ̀ṣe kíá wọ́n dẹ̀ ti fọn káyé wọ́n dẹ̀ ń jẹ ṣé ẹ wò pé ìgbà yẹn àti báyìí ọgbọ́n àtinúdá báwo ni àwọn èèyàn ṣe mú lọ́kùnkúndùn sí nígbà yẹn àti báyìí. ẹ ṣé
pẹ̀lú ìrírí mi àti ìfarakín àwọn àgbà lẹ́nu iṣẹ́ yìí mo fura pé nígbà tẹ́ ń sọ yẹn másùnmátọ̀ pọ̀ lẹ́nu iṣẹ́ yìí tó jẹ́ pé ìlànà tí wọ́n fi lélẹ̀ ni wọ́n gbọ́dọ̀ tẹ̀lé tí àwọn gan bá ní ọgbọ́n àtinúdá wọn ò ní àǹfààní àti lò wọ́n gbọ́dọ̀ tẹ̀lé ìlànà tó ti wà bí wọ́n ṣe fi lẹ̀ gangan ni eléyìí kò fún àwọn aṣáájú wa ńgbà náà láǹfààní tó láti gbé ọgbọ́n àtinúdá wọn wọ inú iṣẹ́ yìí ó gé àǹfààní wọn kúrú ìgbà tó sì jẹ́ pé ọwọ́ ibi tí wọ́n fọwọ́ wọn sí náà ni kò jẹ́ kí àwọn náà ráàyè nàyẹ́sà kí wọ́n lè fò dáadáa lẹ́nu iṣẹ́ yẹn ní tí mo tún rò kó fà á ni pé ṣé mọ̀ pé ìgbóhùnsáfẹ́fẹ́ ká máa sọ̀rọ̀ ní kulu kí gbogbo ayé máa gbọ́ kì í ṣe àṣà wa nílẹ̀ Yorùbá bẹ́ẹ̀ sì ni kì í ṣe ti ilẹ̀ adúláwọ̀ gan wọ́n mú wá bá wa ni aláago là á lò tá a fi kéde àti àsọ àtẹnudẹ́nu ṣùgbọ́n nígbà tí wọ́n mú ìgbóhùnsáfẹ́fẹ́ dé wọ́n mú wá pẹ̀lú òfin wọ́n dẹ̀ fún wọn ní ẹ̀kọ́ pé tó bá ti tayọ òfin tá a mú wá pẹ̀lú ẹ̀ ó ti kùnà wọn à sì fẹ́ kùnà làwọn náà ṣe dúró ní ẹgbẹ́ jẹ́gẹ́dẹ́ tí ò jẹ́ kó fọ́nká tó bẹ́ẹ̀ àkọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì ni pé nígbà yẹn ìjọba ni gbogbo ẹ̀ wà lábẹ́ rẹ̀ ní tíjọba bá fẹ́ ni wọ́n ṣe ìjọba ò sì ní fẹ́ kí wọ́n béèrè àwọn nǹkan kan lọ́wọ́ àwọn tó máa tako nǹkan tí yóò tako tíjọba ń ṣe wọn jẹ́ agbẹnusọ fún aráàlú ṣùgbọ́n nígbà tíjọba bẹ̀rẹ̀ sí ní fún àwọn aládàáni ní ìwé láti ní àdáni ó ń fún àwọn aládàáni láǹfààní láti máa gbẹnusọ fún aráàlú ẹ sì mọ̀ pé àjọbọ òmíràn olóúnjẹ ọ̀yálùpá ó ń jẹ́ kí inú àwọn aráàlú dùn wọ́n sì ń ṣùgbà ìgbóhùnsáfẹ́fẹ́ bí wọ́n ṣe ń ṣùgbà ẹ̀ sí bẹ́ẹ̀ náà ni àpò àwọn tó ń ṣe náà ló ń wú gọ́gọ́ tó ṣẹlẹ̀. mo ti dìyẹn mú bẹ́ẹ̀ yẹn láàrin fún wọn ní ìbéèrè tó gbẹ̀yìn arúgbó bàbá gbìyànjú. Ẹgbẹ̀rún kan àti mọ́kànléní ọgọ́fà ẹgbẹ̀rún kan àti $221 lẹ́ ń wá. ẹgbẹ̀rún kan igba àti mọ́kànlélógún. Okòólénígba. ẹ mú tákàdá ẹ kọ lẹ ṣé tí mo sọ fún yín kọ́ lẹ rí. ìbéèrè kọkànléní okòólénígba lé ní ẹgbẹ̀rún kan. Kí ni ìyàtọ̀? láàrin ṣẹ̀kẹ̀tẹ̀ àti ìkẹ̀tẹ̀. ṣẹ̀kẹ̀tẹ̀ ìkẹ̀tẹ̀ ni àṣẹ́sílẹ̀ epo pupa. ìsàlẹ̀ epo bẹ́ẹ̀ ni ìsàlẹ̀ epo ni ìkẹ̀tẹ̀. Kí wàá ní ṣẹ̀kẹ̀tẹ̀? mi ì tí ẹ gbọ́. ẹ gbọ́. ẹ nífẹ̀ẹ́ wo bẹ́ẹ̀ hàn. ìtẹ́fẹ̀ẹ́ ṣe ni pé atọ́nà ni ṣẹ̀kẹ̀tẹ̀. ṣé àwọn kí mo sọ tẹ́ bá ti ń dé ọ̀nà ẹ kò mọ̀ ó dẹ̀ mọ̀ o. irọ́ ni. ìyìn dọ́nà fún tọ́nà. ṣẹ̀kẹ̀tẹ̀ ṣé ṣẹ̀kẹ̀tẹ̀
ṣé kò ní ṣe pẹ̀lú ohun mímu bíi àwọn alábàákẹ́gbẹ́ burúkutu kan? Ọtí. Ẹ bá gbàjọ́ fún ọ. Bàbá mi, ẹ ṣeun gan ni. Ẹ̀mẹ́fà ni mo sọ èdè tí ọ̀yẹ́ ń sọ. Bẹ́ẹ̀ni. Ẹ wá ní mo ṣeun gan ni. Bẹ́ẹ̀ni, ẹ ṣe gan. Ẹ jẹ́ ń wò ó kàn jẹ́ pé ẹ burú léèyàn ni. Ẹ ṣe mọ́ parẹ́ láti bí owó kéke. Kẹ́ ẹ mọ́ parẹ́ kẹ́ ẹ ti bí pẹrẹbẹ mọ́lẹ̀ jẹ́ kí ló tẹ̀ bẹ̀rẹ̀ níbẹ̀. Nǹkan tí ẹ wá gbọ́. Ẹ já bẹ̀rẹ̀ báyìí. Ká tún bẹ̀rẹ̀. Kọ́. Ibi tẹ́ ń lọ jìnnà. Mo nǹkan tí mo ní kẹ́ ẹ. Bẹ́ẹ̀ fi bẹ̀rẹ̀ ń bẹ̀rẹ̀. Kò sí wàhálà. A dúpẹ́ bàbá mi. Tí bá lè ṣèdè tó wù wá báyìí. Tẹ́ bá sọ àgbọn owó yọ. Ẹ lè sọ. Síbẹ̀síbẹ̀. Bẹ́ẹ̀ni. Olúwa ń bẹ pẹ̀lú mi. Adúpẹ́. Mo dúpẹ́ lọ́wọ́ yín gan ni. Kò sí nǹkan tí mo lè fún yín. Kò sí nǹkan tí mo lè sọ tó lè sọ bí ọkàn mi ṣe rí, bí inú mi ṣe dùn sí. Mo dẹ̀ rí bí ẹ ṣe ń ràn àwọn èèyàn lọ́wọ́ ní Àgídìgbò gan. Ilé tẹ́ ń tú ṣe, ilé tẹ́ ń tú tò. Tí náà ní dàrú. Àmín sà. Láti bá mi yọ sàn. A ti parí. A ti parí. Ẹ fẹ́ gbẹ́bùn mi fún mi ó tó ṣe di. Inú mi dùn gidi gan ni. Ẹ mọ tí ó ṣẹlẹ̀ ẹ tọ́jú àdúrà yín. Ẹ jẹ́ ń gbà. Ẹ tọ́jú owó ṣe fún mi. Tó bá ti pàdúrà lẹ́ẹ̀fi kó gbogbo owó lẹ̀. Rárá. Tí bá ti parí tán. Ṣebí à ń sọ̀rọ̀ ni. Ẹ mọ̀ sọ mọ́. Ẹ mọ̀ ṣàdúrà mọ́ṣẹ́. Tẹ́ ẹ bá tún ṣàdúrà bẹ́ẹ̀ mi ṣe mọ́ dúpẹ́ nù o. Tún sọ o. Ẹ jẹ́ àparí tán kẹ́ ẹ ṣàdúrà fún mi. Àbí ẹ máa ṣàdúrà ìní sàmí o. Torí tí n bá sàmí ìfi kìíní ò sí lẹ́yìn. Ẹ bá sì wò kìíní nǹkan ló kó. Mi ò mọ̀ dínà lẹ́bi dẹ́yìn náà fi sọ. Ṣùgbọ́n ó dáa kó lè dáa náà ni. Mo dúpẹ́ gan ni o. Mo dúpẹ́ gan ni, inú mi dùn. Ṣé mo nǹkan tí mo fẹ́ ṣe ìgbà tí ẹ ti ń bọ̀ ni mo ti ń wò pé kí ni mo lè ṣe. Kò sí nǹkan tí mo lè ṣe fún yín. Kò sí. Gbogbo ibi tẹ́ ẹ dé tọ́lọ́run gbé yín dé làwa ń gbàdúrà kí Ọlọ́run gbé wa dé. Àmín ẹ ṣé gan ni. Àmín ẹ ṣé gan ni. Mo mọ̀ pé àwọn èèyàn tí wọ́n ń wá sí Àgídìgbò tẹ́ ẹ̀ ń ràn lọ́wọ́ lóríṣiríṣi. Mo mọ̀ pé àpò yín lẹ ti ń mu. Mo mọ̀ pé oríṣiríṣi nǹkan lẹ ń ṣe fáwọn èèyàn. Èmi ò lówó, olùkọ́ Yorùbá lèmi. Ṣùgbọ́n mo máa fún yín ní 500,000 fún nǹkan tẹ́ ẹ̀ ń ṣe láti tún lè. Mo mọ̀ pé kò tó nǹkan kan. Mo mọ̀ pé kò tó nǹkan kan. Ṣùgbọ́n màá fún yín 500,000. Àwọn èèyàn tó tún wá tó ń ṣe tẹ́ ẹ̀ ń ràn lọ́wọ́. Ìyẹn náà bóyá èèyàn kan àbí méjì á tún lè ran èèyàn kan lọ́wọ́. Inú mi dùn o. Mo mọ̀ lóore o. Mo mọ̀ lóore gidi gan ni. Nítorí kò pẹ́ tí mo sọ fún yín. Ìjọ́ ò la bẹ̀rẹ̀ la sọ̀rọ̀ yìí. Ṣé ìjẹta àbí ìjẹta? Ìjẹta ni mo sọ pé kẹjọ kẹ wá sórí ètò ká wá kọ́ ẹ̀kọ́ látara yín. Ẹ dẹ̀ tẹkọ̀ létí lénìí láti wá síbí. Ẹ mọ̀ pé orí mi sọ̀rọ̀ ènìyàn tí odidi yín kẹ wá sí nǹkan tá à ń ṣe. Ẹ ṣé gan ni o. Ẹ ṣé gidi gan ni o. Tí mo bá ṣe tán láti lè sọ̀rọ̀ ẹ sọ fún mi. Ẹ lè sọ̀rọ̀. Ẹ jẹ́ ká mọ̀ pé a ti parí. Ẹ lè sọ̀rọ̀. Ṣé àwọn pé Yorùbá ní yìnyín kẹ́ni ṣe mí? Bẹ́ẹ̀ni. Tí a sì ṣe lórí ẹgbẹ̀fà tí ò dúpẹ́ bẹ́ẹ̀ gidi náà ìgbèjì. Bẹ́ẹ̀ni. Mo dúpẹ́ pọ̀ lọ́wọ́ yín. Mo dúpẹ́ gan-an. Mo mọ̀ lóore. Ẹ ṣé bàbá wọn. Bí mo ṣe sọ níbẹ̀rẹ̀ kì í ṣe torí owó. Bẹ́ẹ̀ni. Mo wá dán wò bóyá mo tiẹ̀ lè ṣe láìsọ òyìnbó. Mo sì rí pé mo lè ṣe láìsọ òyìnbó. Ibi tí mo kù sí mo ríran ríra mo rí pé ẹlẹ́kejì ni pé mo mọ rírì iṣẹ́ yín gan.
mo gbé òṣùbà fún. Alákọ̀ọ́kọ́ inú mi máa ń dùn tí mo bá rẹni tó gbé ọpọlọ kalẹ̀ tá a máa ṣe nǹkan kan náà téèyàn ṣe tó yàtọ̀ tẹ́lẹ̀ rí pé ẹni yìí o ọpọlọ rẹ̀ ni inú mi máa ń dùn púpọ̀. Ẹlẹ́ẹ̀kejì ni pé tí yín tẹ́ tún wá gbé kalẹ̀ ẹ fi ń jí òkú dìde ó yà yín lẹ́nu ẹ ń jí òkú dìde nítorí pé ẹni tí wọ́n bá ti gba ìdè rẹ̀ lọ́wọ́ rẹ̀ wọ́n ti gba gbogbo nǹkan lọ́wọ́ rẹ̀. So lẹ́nu ìgbà tí mo tún dúpẹ́ lọ yìí ọmọ Yorùbá wọ́n ti ju àṣà nù. Àṣà wa ò nítumọ̀, èdè wa ò nítumọ̀ mọ́. Ẹni tí ò bá ti lè sọ èdè òyìnbó wọ́n ní wọ́n máa fojú àkùrẹ́ tẹ̀ wò tó bá ń sọ Yorùbá. Kódà tí wọ́n wá ló lọ sílé ìwé ó lọ kọ́ ẹ̀kọ́ nípa èdè Yorùbá wọ́n ní àwa sì ìlú òyìnbó yẹn ò sì ṣàjèjì fẹ́yìn àwa náà sì lọ bẹ̀ á rí i pé bí a ṣe pọ́nlé tó ń bí wọn à pọ́nlé tó bẹ́ẹ̀ lọ èdè Yorùbá wa gan tún gbayì. Irú eléyìí tẹ́ ṣe yóò máa ṣèrànlọ́wọ́ tó dẹ̀ tún máa jẹ́ káwọn èèyàn wa kan tún jí gìrì. Ìgbà tèmi náà ń bọ̀ ń bí mo yẹ òǹkà mi wò díẹ̀ lọ́wọ́ mi fi tẹ̀lé tún parẹ́ mo sì mọ irun tó fìtì rẹ. Bá mi yọ fìtì. Àwọn tí ń pè ọ́ lálágbádá ni. Adúgbò Ọlọ́run Elédùmarè tó tún jẹ́ ká ṣètò eléni ọba mi ọlọ́pọlọ tí fọpọlọ fẹ́ni tó fọpọlọ lọ́pọlọ nígbà tẹ́ni tó ń wọ́pọlọ bá wọ́pọlọ wá sílẹ̀ ọlọ́pọlọ tí ṣe àgbàlagbà mi Elédùmarè tí ń gbénú ọ̀pọ̀lọpọ̀ ọpọlọ fọpọlọ tọrọ fẹ́ni tó fọpọlọ lọ́pọlọ a tún ti ṣe tèmi o Elédùmarè a tún fún wa lórí ọ̀fẹ́ láti tún ṣe tẹ̀mí o. Eléyìí ẹ máa fi mu omi nìkan. Omi nìkan ó ti yé mi. Ìwé náà wà bí láti wá fi kọ̀ọ̀kan ẹ ṣe gan ni bàbá mi kó tó dìgbà míì. Ẹ ṣe ó dàbọ̀. Kí ló tún kù ká tún ṣèbò kẹ́ ẹ tún gba ilé lọ wa. Ọlọ́run kò mọ̀ mí lọ́wọ́ lórúkọ mi o kó tó dìgbà míì ire o. Èdè yìí kò gbọ́dọ̀ parun. Ọ̀rọ̀ yìí kò gbọ́dọ̀ lá. Kamari má sẹ́yìn bóńbí kamari mama sẹ́yìn bó kamari má sẹ́yìn bóńbí kamari mama sẹ́yìn bó má sẹ́yìn bó má ṣe sẹ́yìn bó kálejò máa lo èdè mi ni ó sọ. Má sẹ́yìn bó.